Listen to your zodiac signs daily predictions for today, Wednesday, February 26, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday, February 26 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti follow wa, kí ẹ subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Kẹ́ wá torí tí Ọlọ́run bá wa follow YouTube wa, YouTube link wà lórí page wa ń bí, ẹ lọ bá wa subscribe sórí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn daily spiritual remedy, àjò àti sàárà tá lè ṣe lójoojúmọ́ fún ìdàgbàsókè, ẹ lè wò lórí backup page wa, ìṣẹ̀dá backup page ní TikTok. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20. Àwọn issue kọ̀ọ̀kan tó ti ń wáyé láti bíi ijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó yanjú lọ́jọ́ tòní, tí ẹ sì máa wà relieved, tí gbogbo stress yẹn á kò lọ́rùn yín díẹ̀ lọ́jọ́ tòní. Bákan náà sì rí kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ owó, látàrí pé ó ṣeéṣe kọ́ta yín fẹ́ pàdánù owó díẹ̀ lọ́jọ́ tòní. Tí ẹ bá lọ ń gbára lé èèyàn àbí tẹ lọ ń tẹ̀lé àmọ̀ràn ènìyàn kan lórí ọ̀rọ̀ owó, kẹ́ kíyèsára. Bẹ́ẹ̀ sì ni tẹ bá fẹ́ take risk kan pàápàá fún ènìyàn kan nu mọ̀lẹ́bí, kí ẹ rí dájú pé risk yẹn jẹ́ risk tó ṣe pé ó ṣe kókó pọn dandan kí ẹ take care ní o, kọ́ta yín má bàa tún kábàámọ̀ níbẹ̀. Bákan náà sì rí kí ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí, kẹ́ fọpọlọ pípé ṣe ohunkóhun lénìí, kẹ́ sì gbájúmọ́ ohun tuntun tí ẹ tún lè ṣe fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kẹ́ ẹ fẹ́ busy díẹ̀ níbi iṣẹ́ lọ́jọ́ tòní, tí èyí sì lè fẹ́ jẹ́ kó dàbí ìgbà pé nǹkan ti ẹ̀ ń sú yín níbi iṣẹ́ ṣùgbọ́n lọ́jọ́ tòní tẹ bá fọkàn àti ẹ̀mí ṣiṣẹ́ lọ́jọ́ tòní, ẹ máa rí pé ẹ máa padà ṣàṣeyọrí tí inú yín máa dùn ní ìgbẹ̀yìn. Ẹ ṣakitiyan dáadáa lénìí. Bákan náà sì rí táǹfààní bá wà, ẹ lè wá àkókò péréte láti fi sinmi, láti fi relax, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń já rànyàn lọ́pọlọ yín láti bí ijọ́ mẹ́ta. Lénìí tẹ bá ń ṣiṣẹ́ lọ́wọ́, tẹ bá ń gbórin, á ràn yín lọ́wọ́ dáadáa níbi iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni lénìí ẹ gbọ́dọ̀ dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí èyí tí ó kàn yín. Kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ gbájúmọ́ṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣe pàṣírímọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ plan tí ẹ ní pátá, kí plan náà má bàa di nǹkan tó ṣe pé kò ní ṣeé ṣe mọ́. Ó kẹ́ kíyèsára. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn confusion kéékèèké fẹ́ wáyé, tàbí káwọn issue díẹ̀díẹ̀ fẹ́ wáyé láàrin ẹ̀yin àtàwọn alábàáṣe yín, tí èyí sì lè fẹ́ jẹ́ kí ara fẹ́ máa kan yín bákan. Ṣùgbọ́n sùúrù báyìí ni kí ẹ mú lọ́kùnkúndùn lénìí, torí òun ló máa gbé yín borí rẹ̀. Ó ṣeéṣe kí ire owó kan wọlé látara commission kan, tàbí látara ń pé lágbájá ìdíjọ pín owó yìí. Bẹ́ẹ̀ sì ni níbi iṣẹ́ ẹ máa rí ìdàgbàsókè. Ẹ wá fi ìfẹ́ àtàyà hàn sáwọn èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ gbà láfíà láàyè ibikíbi tẹ bá wà. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, ó ṣeéṣe kí stress àti pressure fẹ́ pọ̀ díẹ̀ fún yín lọ́jọ́ tòní ju àwọn ọjọ́ mìíràn lọ, ṣùgbọ́n gbogbo ẹ máa yanjú láìpẹ́ láì jìnnà. Ẹ má yára pinnu àbí kánjú gbégbèsẹ̀ lórí ohunkóhun láláì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ dáadáa nípa nǹkan tó lè bí, tàbí kí ẹ gbàmọ̀ràn látọ̀dọ̀ ènìyàn tó lóye jù yín lọ. Tí ẹ bá bá àwọn ọmọdé ṣe dáadáa lọ́jọ́ tòní, á bí ìdùnnú fún yín pàápàá láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fi ìgboyà kóhunkóhun lénìí ló dára. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lénìí, tí kọlọ silver tàbí kọlọ grey jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22. Ó ṣeéṣe kí ẹ fẹ́ ní ìmọ̀lára bákan lórí àwọn kan tó ti ń trọ́bù yín láti bí ijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní ẹ máa nílò ọpọlọ pípé láti yanjú àwọn issue tó ti ń weigh yín down nínú máìdì yín láti bí ijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni lórí ọ̀rọ̀ owó, ó ṣeéṣe kẹ́ rírí owó gbámú dáadáa lénìí tí ẹ bá dá ṣiṣẹ́ yín tí ẹ wulẹ̀ nílò support ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ní ẹ̀ǹkanra mẹ́nikẹ́ni lénìí, kò dára kó má bàa ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì yín. Kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ má yára pinnu àbí yára gbégbésẹ̀ lórí ohunkóhun. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Ẹ rẹra yín ńlẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ burgundy red jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23. Ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé, ó ṣeéṣe kó jẹ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ tàbí lórí ọ̀rọ̀ kan míì. Bẹ́ẹ̀ sì ni ẹ ní fẹ́ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọkàn yín rárá látàrí pé ẹ máa lè hide feelings yín. Bójú yín ṣe wà náà ló máa fẹ́ wà lọ́jọ́ tòní, èyí sì máa ràn yín lọ́wọ́ láti má jẹ́ kí ẹ wà distracted lórí ohun tí ẹ bá fẹ́ ṣe. Kí ẹ wà lórí ọwọ́ yín tí ẹ bá fẹ́ express ara yín fún èèyàn pé lágbájá báyìí ló ń ṣẹlẹ̀ nínú ọkàn mi, báyìí ló ṣe ń ṣe mí. Kí ìrọ̀lẹ́ sì tó lẹ́ gbogbo nǹkan yẹn pátápátá ló máa ṣẹ́pẹ́rẹ́. Bẹ́ẹ̀ sì ni lénìí ẹ má yára pinnu àbí yára gbégbésẹ̀ pàápàá tó bá ti jọmọ́ ọ̀rọ̀ owó. Kí ẹ wá ní ìrètí pé gbogbo nǹkan ti dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín kí ẹ sì jẹ́ kí ara yín yá gágá lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23. Lọ́jọ́ tòní ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín, tàbí kí ẹ máa wà concern nípa àwọn nǹkan kan, bóyá àwọn nǹkan kan ò lọ déédéé nínú ìgbésí ayé yín, tàbí kí ẹ sọ nǹkan kan tó ṣe pé ẹ máa fẹ́ wà concern nípa ẹ̀ ń gbé ṣé mo yẹ sọ ìṣe mo sọ dáadáa ṣáàbí mi sọ dáadáa. Lọ́jọ́ tòní ẹ máa nílò ọpọlọ pípé, tó ṣeéṣe kí àwọn kan kí wọ́n fẹ́ ta sí yín bákan lọ́jọ́ tòní, kí wọ́n fẹ́ máa tì yín gbọ́gbọ́ lọ́jọ́ tòní. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ lè jẹ́ àwọn tí ẹ dìjọ ń ṣiṣẹ́ papọ̀ lọ́jọ́ tòní. Ẹ wá fọgbọ́n ṣe kí issue má wáyé láàrin yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá wà capable, ẹ láǹfààní láti ràn yàn lọ́wọ́ lọ́jọ́ tòní. Ìrànlọ́wọ́ tẹ bá ṣe ẹ máa rí ìlọ́po rẹ̀ gbà. Ẹ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan yín, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí tí ó kàn yín lénìí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe sọ̀rọ̀ àsọjù lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22. Lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín, ìgboyà sì máa wà fún yín pẹ̀lú. Inú yín máa dùn pẹ̀lú bí ọjọ́ tòní ṣe rí látàrí pé gbogbo nǹkan máa tẹ́ yín lọ́rùn. Ó ṣeé ṣe kí ẹ ṣe alábàápàdé ọ̀rẹ́ yín tímọ́tímọ́ kan tó ṣe pé ọjọ́ mẹ́ta tí ẹ ti ríra nígbà tí ẹ ò tiẹ̀ lérò. Ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ jẹ́ lórí afẹ́fẹ́ lẹ́ti pàdé wọn. Kí ẹ wá rẹra yín lẹ̀ lénìí, kẹ́ ṣe ẹ̀kọ́ yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lónìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22. Ó ṣeé ṣe kó dàbí ìgbà pé àìbalẹ̀ ọkàn kékeré fẹ́ wáyé fún yín lórí nǹkan kan tẹ́ ń ṣe, tó sì máa dàbí ìgbà pé kẹ́ wulẹ̀ give up lórí àwọn kan tẹ́ ń ṣe ń gbé, bóyá kẹ́ dáwọ́ dúró lórí rẹ̀. Ìtẹ́filẹ̀ fẹ́ give up kò dára. Ẹ gbìyànjú láti tún ṣàtúnṣe lórí àwọn kan náà. Kí ẹ mọ̀ dájú pé àwọn ìdíwọ́ ìdènà àbí kùdìẹ̀kudiẹ lórí ohunkóhun téèyàn bá ń ṣe dandan ni á máa ṣẹlẹ̀ nígbésí ayé téèyàn wá yìí. Ṣùgbọ́n ìgboyà, ìgbàgbọ́ àti ìfaradà tí ẹ bá ní ló máa ràn yín lọ́wọ́ láti tètè ṣàṣeyọrí lórí ohun tí ẹ bá ń ṣe. Ẹ máa lè borí ìṣòro kí ìṣòro lọ́jọ́ tòní tí ẹ bá lo agbára willpower, agbára ń pé màá ṣe, èmi náà ni màá ṣe, èmi náà ni màá ṣe láṣeyọrí. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń tajà, tẹ́ ń rajà, tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ gbọ́dọ̀ ta kankan láwìn lọ́jọ́ tòní rárá. Àwọn aláwìn tó bá wá kẹ̀kẹ́ tí ọ̀gán yìí sí wọn, bẹ́ẹ̀ ṣe fẹ́ ríre gbámú dáadáa lọ́jọ́ tòní ní kẹ́ gbájúmọ́. Ẹ má wá kánjú ju bó ṣe yẹ lọ, ẹ gbájúmọ́ṣẹ́, ẹ mú sùúrù lò. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má fi gbogbo ọkàn sí gbogbo ohun tí ẹ bá ń ro kàn kó lè tètè wáyé fún yín, kó lè tètè bọ́ sí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 lọ́sàn sí aago 4:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lóràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní ẹ máa ní ìgboyà dáadáa, bẹ́ẹ̀ sì lẹ máa ní ìrètí pé gbogbo nǹkan á dára. Ẹ má fàyè gba distraction rárá lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ dáadáa lénìí, kí ẹ ṣe nǹkan yín lẹ́yọ ẹyọ. Ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kẹ́ lè tètè ṣàṣeyọrí. Lénìí kí ẹ jìnnà sí aáwọ̀ pátápátá látàrí pé ìjà tàbí aáwọ̀ ṣeéṣe kó ṣàkóbá fún ìlera ara yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ṣiṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ kéékèèké bí small business owners, ó ṣeéṣe kí ẹ gba àmọ̀ràn kan lọ́wọ́ èèyàn lọ́jọ́ tòní tí á tún jẹ́ kí ire owó tún wọlé fún yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni lénìí ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun, kí ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa, kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kóhunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ burgundy sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lóràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeéṣe káwọ̀ kan wáyé ní àárín ẹ̀yin àti àwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára nípa ọ̀rọ̀ ẹnu yín látàrí pé àwọn nǹkan tí ò bá tọ́ tó bá ṣẹlẹ̀ lénìí, ó ṣeéṣe kí ó fẹ́ jẹ́ kẹ́nu gbé yín, kẹ́ fẹ́ hùwà lọ́nà tí ó tọ́ láti lè má jẹ́ kẹ́ sọ̀rọ̀ àsọjáàmù ju bó ṣe yẹ lọ. Kẹ́ kíyèsára, kẹ́ wòye sáwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ jáde lẹ́nu kó má bàa ṣàkóbá fún ìmọ̀lára ẹlòmíì. Kẹ́ wá rí dájú pé distract ara yín pẹ̀lú àwọn iṣẹ́ tó yẹ kẹ́ ṣe lọ́jọ́ tòní. Àwọn challenges kéékèèké kan bá wá wáyé láàyè iṣẹ́ yín, ọpọlọ pípé báyìí lẹ́ẹ̀ fi yanjú rẹ̀, lẹ́ẹ̀ fi mójútó. Kẹ́ wá rẹra yín ńlẹ̀, kí ẹ pọ́n tèwe tàgbà lé, kẹ́ sì wà determine lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lóràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní, kí ẹ gbájúmọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn dáadáa látàrí pé òun ló máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní gbogbo àmọ̀ràn téèyàn bá gbà yín kọ́ ni kẹ́ tẹ̀lé. Ẹ ní láti avoid àwọn àmọ̀ràn mìíràn téèyàn bá gbà yín. Èyí tó dáa jù ni kí ẹ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn, kẹ́yìn fúnra yín kẹ́ tẹ̀lé decision tó tinú ọkàn tí yín wá. Ẹ ní ìgbàgbọ́ pé ẹ̀yin fúnra lára yín gan lè pinnu fúnra yín láláì jẹ́ pé ẹ gbára lé ènìyàn kankan lọ́jọ́ tòní. Ìyẹn ló máa ràn yín lọ́wọ́ púpọ̀ lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n ó ṣeéṣe kí pressure díẹ̀ fẹ́ wáyé ní ibi iṣẹ́ lọ́jọ́ tòní tó lè fẹ́ gbalẹ̀ lọ́kàn yín díẹ̀. Ṣùgbọ́n o, tí ẹ bá lè wòye sí nǹkan tó ń fà dáadáa, ìyẹn á ràn yín lọ́wọ́, á díwọ́ ríronú àròkàn kúrò. Ẹ má ṣe wá rìnrìn òru, ẹ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń gbà lérò ní ti dáadáa kó lè tètè wá sí ìmúṣẹ. Kí ẹ sì ṣe gbogbo nǹkan tí á mú kínú yín dùn, káyọ̀ yín kún pátá lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.